èyí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọge àti àwọn obìnrin ṣe ń làkàkà láti di ìlú mọ̀ọ́ká àti ìràwọ̀ nídìí iṣẹ́ ajé àti okòòwò tí wọ́n yàn láàyò lásìkò yìí. Gbajúgbajà òṣèré tíátà tóun náà tún ti di ipò òṣèlú mú báyìí, Laide Bakare ti fi ọ̀rọ̀ àmọ̀ràn léde tó fẹ́ kí wọ́n ṣàmúlò rẹ̀. Laide ní àmọ̀ràn òun fún wọn ni pé kí irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ tètè wọlé ọkọ, kí wọ́n tètè ṣègbéyàwó, kí wọ́n lè bí ọmọ tí wọ́n bá fẹ́ bí, kí wọ́n sì tọ́ wọn, kí wọ́n lè rójú ráàyè gbájúmọ́ iṣẹ́ tí wọ́n fẹ́ fi ayé wọn ṣe. Lásìkò tó ń dáhùn ìbéèrè nínú ètò orí rédíò kan lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí ni Laide sọ̀rọ̀ ọ̀hún. Òṣèrébìnrin tó rẹwà dáadáa ni Laide sọ pé tó o bá fẹ́ di ìràwọ̀ òṣèré, tó o fẹ́ ṣàṣeyọrí nídìí iṣẹ́ tó o yàn láti fi ayé ẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́mọbìnrin, màá gbà yín lámọ̀ràn pé kẹ́ ẹ tètè ṣe ìgbéyàwó, kẹ́ ẹ dẹ̀ tètè bí ọmọ tẹ́ ẹ bá fẹ́ bí. Èyí máa jẹ́ kó rọrùn fún yín láti ríbi lo ìyókù ayé yín nídìí iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò, nítorí ọ̀rọ̀ ìdílé ṣe pàtàkì. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí ṣàgbà ọgbọ́n, bí kò bá sì ṣe ni rí, a kì í pé ó tún dé sí ni. Obìnrin tó ti wà ní ipò olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè báyìí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bóyá kí n tún ọ̀rọ̀ mi sọ torí kì í ṣe ìgbéyàwó gan ni mo ní lọ́kàn. Àmọ́ àwọn obìnrin tí wọ́n ń ronú ìgbéyàwó tí wọ́n sì fẹ́ pàápọ̀ mọ́ iṣẹ́ wọn ni mò ń sọ. Èmi ò ronú ìgbéyàwó rárá àti rárá nígbà tèmi. Lásìkò tí mo bímọ àkọ́bí mi, ọmọ ló kàn wù mí nígbà yẹn. Laide ní káwọn olùgbọ́ òun má ṣe òun gbọ́ o. Ó lóun ò sọ̀rọ̀ nípa ìgbéyàwó o. Ọ̀rọ̀ bí wọ́n ṣe máa ní ìdílé tiwọn pàápàá kí wọ́n lè gbájúmọ́ iṣẹ́ lòun ń bá wọn sọ. Faith Adébọ́lá ló ka ìròyìn yìí fún Ìta Fàájì.